wúrà níyebíye tí a kò lè fowó rà. Ìyá ní wúrà iyebíye tí a kò lè fowó rà. Ó lóyún mi fóṣù mẹ́sàn-án, ó pọ́n mi fọ́dún mẹ́ta. Ìyá ní wúrà iyebíye tí a kò lè fowó rà. Bẹ́ẹ̀ ni, ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin èèyàn wa. Ẹ ò rí báyìí, Ọlọ́run jẹ́ kọ́mọ rere kó gbẹ̀yìn gbogbo wa. Ẹ ò rí Madam Saje Àbẹ̀ní tá a mọ̀ sí Madam Saje tí ó ń ṣe ìrántí ìyá ẹ̀. Eléyìí ni ìrántí àwọn òkú. Àwa Yorùbá àṣà wa ni ká máa ṣèrántí àwọn àgbààgbà wa tó bá ti lọ. Ẹ wòran báyìí, Madam Saje ó jẹ́wọ́ ọmọ rere, ó jẹ́wọ́ ọmọ ọkọ, ó jẹ́wọ́ ọmọ gidi lọ́wọ́ òbí ẹ̀. Ó rántí ìyá ẹ̀ tí ó ti sílẹ̀ wọ̀ láti bí ọjọ́ tó ti pẹ́. Ẹ wo bí àwọn àgbààgbà òṣèré bí wọ́n ṣe ṣúgbà yìí ká. Gbogbo àwọn obìnrin, àwọn ọkùnrin ni wọ́n rọ̀gbà yìí ká. Gbogbo àwọn òṣèré òde òní tán jẹ́ gbàǹkangbì táyé ò lè ṣe kí wọ́n má wò, àwọn ni wọ́n rọ̀gbà yìí ká. Ẹ̀yin ò rí wípé eléyìí gan yóò tún máa jẹ́ ìwúrí fún àwọn ènìyàn láti mọ̀ wípé ó yẹ kí a máa ṣe ìrántí àwọn òbí wa. Àṣà Yorùbá ni tó ń torí wípé nípasẹ̀ eléyìí sàárà á máa bá òkú lóde ọ̀run. Àṣà Yorùbá ni eléyìí, kò ń ṣe nípa ti ẹ̀sìn tàbí ìkankan, ṣùgbọ́n a dúpẹ́ lónìí wípé ẹ̀mí Madam Saje tí a mọ̀ sí Àbẹ̀ní ó wà láyé, ó wà láàyè, Ọlọ́run sì dá ẹ̀mí ẹ̀ sí, ó jẹ́ kó ṣe ìrántí ìyá ẹ̀. Ẹ máa wo àwọn òṣèré bí wọ́n ṣe ṣúgbà yìí ká. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká ṣe rere. Ọmọ rẹ̀ á gbẹ̀yìn gbogbo wa o.